Ẹ kú dédé àsìkò yẹn lára wa. Ọ̀rọ̀ lórí ọmọ kan tí ń pè ní Alfa suna ni mo fẹ́ sọ. Àkọ́kọ́ náà ọ̀rọ̀ sẹ́nìkan mọ́ yọ torí bó ṣogún ọdún sí gbogbo èèyàn ní ọba. Ọlọ́run ló mú ọ o. Èyí tí ẹ sọ Ọlọ́run nìkan. Orí mi gan wà lára àwọn tó mú ọ. Because ẹ rí ọmọ yìí alábòsí ẹ̀dá ni. Alábòsí ayé àtọ̀run níbẹ̀ ṣe ń wò. Kò sí ọ̀rọ̀ kan tó lè fa èmi yàtọ̀ fún pé bóyá ó tiẹ̀ tó wá jálábòsí ó kórìíra mi débi pé n ò sì mọ́rí ó n ò rí ní ìgbésí ayé wọn bá pàdé níbi kankan rí bóyá ṣe rún mú bí kankan fọbọ́ yẹn alábòsí ayérayé ni torí ẹ̀ ló fi jẹ́ pé n tó ṣẹlẹ̀ sí yẹn n ti ń ṣẹlẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ yẹn ó dùn mọ́ mi nínú débi pé èmi ìka n ti ń ṣẹlẹ̀ sí yẹn dùn mọ́ mi nínú débi wípé kóun náà fíìlì hìtì pé kí gbogbo ayọ̀ dẹnubọ òun nìkan kó fíìlì ẹ̀ ó ti má wa lára kò ní ìtumọ̀ ẹ̀ka lápọ̀dọ̀ ti wá ń bì mo mọ́ ní 7,000 comment tó yẹ pé èpè dẹ̀ ní gbogbo ẹ̀ kò ní ìtumọ̀ gbogbo ọ̀rọ̀ yìí tá a bá sọ sí òkú ara lóluwere fi san mi mọ́ ní 8,000 comment ó sì jẹ́ pé èpè burúkú ni ó jẹ́ gbogbo ẹ̀ délẹ̀ so kí ni wọ́n fẹ́ sọ ń pa ọ̀rọ̀ ọmọ jákujàku tí wọ́n pè ní Alfa suna yìí ni pé kò sígbà kan tí ọ̀rọ̀ lè ṣẹlẹ̀ nípa mi lórí ẹ̀rọ ayélujára mo jàre ni o mo jẹ̀bi ni o kò tiẹ̀ wá ní ṣèwádìí láti akẹ́gbẹ́ fọ́tò mi sókè ni gbam ó ti bẹ̀rẹ̀ sí ní dá mi lẹ́bi ní ẹnujọ́ mẹ́ta yìí ọ̀rọ̀ kan tí ìyá tó bímọ ẹ̀sẹ̀ kan bẹ̀rẹ̀ sí ní gbé ọmọ rẹ̀ ṣépè láì ṣe mi tí gbogbo èèyàn sì ń dá yára lẹ́bi pé kò yẹ kí ọmọ gbé ọmọ ọlọ́mọ ṣépè bẹ́ẹ̀ ǹjẹ́ mọ̀ pé olórí burúkú yìí tún dá mi lẹ́bi ní ọmọ onírúurú bíi kankan fọbọ́ yẹn ọmọ àlè ọmọ jákujàku yẹn so ọ̀rọ̀ kan wá ṣẹlẹ̀ tí láàrin òun àti àwọn olórin kan lẹ́nujọ́ mẹ́ta yìí lánàá ni mò ń scroll ní orí TikTok ni mo bá pàdé fọ́nrán kan tó ṣe tó gùn gbọ́ọ̀rọ̀ báyìí wọ́n ní wádìí ohun gbogbo dájú kó sì di eléyìí tó jó ti tọ́ ọbẹ̀ mu èmi ń kú farabalẹ̀ gbọ́ gbogbo fọ́nrán ọ̀hún ó gùn gan o bóyá bí over 19 minutes ṣe wá rí àwa nítorí pé bóyá ọjẹ́ olórí kóòsà ká má sọ̀rọ̀ síbi ọ̀rọ̀ lọ wọn mọ̀ wọn jẹ̀bi ọ̀rọ̀ tí wá ṣe rí nù the fact pọ̀ jẹ́ olórí kórí the fact pọ̀ jẹ́ wèrè èèyàn kò mí ìgbẹ́ bóyá ká má sọ̀rọ̀ síbi tọ́rọ̀ lọ ọmọ suna àbí kí wọ́n pè kò jẹ̀bi ìdí sì rè ṣe rí gẹ́gẹ́ bí ọmọ tálíkà tí ó kàn fi ṣàbòsí nínú ẹjọ́ tí ń rò yẹn òun ni láti mọ̀ sọ wípé mo nífẹ̀ẹ́ King Saheed Osupa ọba orin mo nífẹ̀ẹ́ kìnní kan ọba orin o nífẹ̀ẹ́ anybody ọ̀gbẹ́ni n tó jẹ ló ń wá káàkiri n tẹ́mi máa ń sọ fún everybody nìyẹn ọmọ tálíkà dàbí kìnìún aginjù ni ó yàtọ̀ sí kìnìún inú zoo èyí tí wọ́n ṣe lọ́jọ́ síbì kan tọ́jà yìí pé ó ti mọ táìmù tí wọ́n gbóúnjẹ àárọ̀ wá gbóúnjẹ ọ̀sán wá gbóúnjẹ alẹ́ wá kìnìún inú aginjù ọjọ́ 5 straight ó lè mẹ́rin tí ó jẹ so we are built for survival in bá ṣe survive là ń wá káàkiri torí ẹ̀ ni èmi fi máa ń sọ wípé mi ò nífẹ̀ẹ́ anybody o ní tẹ́mi ó jẹ lèmi wá káàkiri o so tí n bá dọ́dọ̀ rẹ n ti ń jẹ ni mo wá tí n bá dẹ̀ ti ń rí of course màá wà pẹ̀lú ẹ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ ìwọ ló ń wẹ́ tí ó lóyà sí ẹ táyé ó fi tán ìwọ ló ń wá yẹn káàkiri wàhálà wa àtàwọn ẹbí ẹ̀dẹ̀ nìyẹn èmi ń wá nǹkan tí máa jẹ káàkiri gẹ́gẹ́ bí kìnìún aginjù ni so òun wá ń tó jẹ káàkiri ni ń tó jẹ lọ wá dọ́dọ̀ àwọn òṣùpá èé ṣe kẹ́ mo nífẹ̀ẹ́ wọn dúdúdúdú mo nífẹ̀ẹ́ wọn dọ́kàndọ́kàn kò sí èèyàn mọ́ nínú ẹbí tiyín ṣe ẹ̀yin èé nífẹ̀ẹ́ ara yín nínú ilé tiyín ni ìwọ ò lè nífẹ̀ẹ́ àbúrò bàbá tiẹ̀ àbó ò lè nífẹ̀ẹ́ kò sí ọkọ mi olórin kankan tí ń kọ fújì lẹ́gbẹ̀ẹ́ lé ọ̀dọ̀ yín tó lè nífẹ̀ẹ́ so ẹni tó ti lórúkọ tó ti lówó tó ti ní nǹkan kan sí ẹni láti lọ kọ́ bí ẹ ṣe máa ń sòótọ́ ọ̀rọ̀ torí ẹ̀ lẹ́ẹ̀fi lè nífẹ̀ẹ́ tèmi ẹ̀ lè láìkì èmi because èmi I'm a very blunt person sàǹsàn láàrin àjẹ́ ni mo ní pẹ́ kọ sàkátà pa alàgbà àṣetọ́ tó bá ti ń yọ̀ bọ́lọ́bọ́lọ́ àrùn ní bẹ́ẹ̀ ó ní mo nífẹ̀ẹ́ mo gbogbo àwọn tó bá ti wá lọ́ tí wọ́n ti làmìlaka ni wọ́n máa ń nífẹ̀ẹ́ olóbùsàn ni ọ irun mú ẹ bí kankan fọbọ́ àfi bí kankan àbókí ó lè gbogbo àwọn tí wọ́n bá ti lówó lọ́wọ́ òun ni wọ́n máa ń nífẹ̀ẹ́ tí ẹ gbogbo àwọn tó ti lówó tí wọ́n ti jẹ́ ní ìlà àwùjọ ni wọ́n máa ń nífẹ̀ẹ́ dọ́kàndọ́kàn ni wọ́n máa ń nífẹ̀ẹ́ dúdúdú ẹ má dá lóhùn jàre kó jẹ̀bi ṣùgbọ́n alábòsí ni n tí ó jẹ ní wá kò wá mọ bí ó ṣe sọ torí pé kẹ́ ẹ má bàa bú báwa ṣe rí kílò kan rú tiwa pẹ̀lú bẹ́yìn ó sọ̀rọ̀ sẹ́yìn mátà ni ìwọ àmọ́ bá rú tèmi pé tí n bá post fídíò àwọn èèyàn sọ̀ nǹkan tó yẹ kó jẹ́ pé èmi o whenever I need anything I post my account number n tẹ́ bá fẹ́ sọ lẹ́sọ̀ọ́sẹ̀ ní ẹnujọ́ mẹ́ta tí mo post account number tẹ́yàn máa rà lágbàlódé tí ń ṣẹ́wú lọ́dọ̀ rédíò ní ìkí bẹ́ẹ̀ sí ní sunkún káàkiri gbogbo orí ẹ̀rọ ayélujára pé àbúrò yín ó tún ti gbé bára rẹ̀ dé o ti ṣe bá èmi ò ní ẹni tí mo fẹ́ lọ pé èmi ti ṣe gbogbo èèyàn tán so wọ́n bí ìfipá àwọn ti lè block mi everywhere lè block mi lọ́dọ̀ àwọn ará social media tán jẹ́ fáǹsì wa tán jọ jẹ́ fáǹsì gbogbo wa àtiwọ́ tó ń kọ́ ni o àtiwọ́ tó ń ṣe rédíò àtiwọ́ tó ń jó gbọ́ aráàlú ni gbogbo wa jọ ń ṣe tá à ń ṣe fún so àwọn ní fáǹsì gbogbo wa ó lè block mi mbẹ̀ ọ̀dọ̀ olówó ẹgbẹ́ ló sì lè block mi so if I need anything I post my account number kò dẹ̀ sí tó bá ṣe sí so tẹ́ so eléyìí alábòsí ni
ẹ̀rù ń bà wípé tó ń bá post account number òun gbogbo nǹkan tó ń pass through yẹn he has been passing through things according to him for like a while. So ẹ̀rù ń bà pé tó ń bá post account number òun wọ́n lè máa bú òun wọ́n lè máa ṣe gbá kí ló kan rú tèmi pẹ̀lú pé rú ti ní ó sọ̀rọ̀ tá lẹ́yìn sẹ́yìn mátà ni àti jẹ́ta tẹ́yàn máa rárá ìgbàlódé tí ń ṣẹ́wú lọ́dọ̀ rédíò ní ìkí tí ń sunkún káàkiri sẹ́ẹ̀dì kí n dáwọn lóhùn ṣé rú tèmi ò sí wá kọjá gbogbo yẹn. So èmi ti ó ní preparedness ni wọ́n ń pè ó níbi tó ti máa prepare mind ẹ̀ dé nínú entertainment industry tó yẹ pé kò sí anything tó máa ṣèkì ẹ mọ́ ìtìjú òtajà tá a gbé dání yìí ìtìjú òta so olóńgọ sábẹ́ olókìkí kan olóńgọ sábẹ́ olórin kan pé bóyá o lè máa fi wọ́n ṣe backing pé tó bá ti wá nídìí owó kan o lè máa bá wọn sọ àwítà ìwé oní ìwé tẹ̀lé yẹn torí pé èèyàn ló lọ o lè ní ẹ torí pé ló lọ náà wà lára rẹ̀ kí ló dé tó yẹ pé ńgbà tí o sọ pé èyí tẹ̀lé èèyàn torí pé èèyàn ló lọ kí ló wáyé tó yẹ pé ńgbà tó o bá nídìí bùkátà kan àbò wà nù iṣu kan tó rí kó àyàwó o ṣe